na you go I dey follow talk. Na you go Alhaji Taye currency. Ó tún gbẹnu tán o. Ìjẹ́ ẹ ti gbọ́ wípé Mr. Wálé Adeoba àti Alhaji Taye currency wọ́n máa ti fi ọlọ́pàá gbé Rolex Dee lórí àwọn àṣírí tó ń tú lórí Pasuma àti Taye currency. Ẹ jẹ́ àjọ gbọ́ láti ẹnu Alfa Sino. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú gbogbo gbà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, a ní ìdá ti fọ́ fún yín torí pé lápótí èṣù sílé. A ní ìdá ti fọ́ fún yín torí pé mọ Ọlọ́run. A ní ìdá ti fọ́ fún yín torí pé lẹ́mìí dáríjì. A ní ìdá ti fọ́ fún yín torí pé ẹ̀mí ọmọlàkejì yín ò jọ yín lójú. A ní ìdá ti fọ́ fún yín torí pé àti rányàn lẹ́wọ̀n ó easy fún yín, àsòtọ́ fún yín. Ọmọ Rolex Dee tẹ́ mú yìí. Ṣé ìtumọ̀ pé mú yìí ni wípé ọ̀rọ̀ tó sọ kò right? Ṣé òun nìyẹn? Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Àbí ẹ fẹ́ pa lẹ́nu mọ́? Àbí ó wù yín kẹran lẹ́wọ̀n? Irinṣẹ́ yín ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ọmọ yẹn ò ṣe anything tó bad. Ẹ máa rántí ọjọ́ kan tápọ̀ ẹ̀yin nìkan o. Gbogbo anybody tó bá lágbára tó ń fagbára ẹ̀ tó fi ní mẹ̀kúnnù lára. Ẹ rántí o. Ọ̀rọ̀ tó sọ ó tó àṣírí ọ̀rọ̀ ni. Ẹ ń lo irinṣẹ́ yín ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run ní ó yá, ó fọwọ́ tọ́kan ẹ̀. Ó tó àṣírí ọ̀rọ̀ tó wà láàrin yín. Ẹ prove ẹ̀ wrong ẹ wá fọlọ́pàá mu. Ẹ retí àtúbọ̀tán o. Ẹ retí ọjọ́ kan tákù ẹ̀yin nìkan. Ẹ retí ọjọ́ kan tẹ̀ ní sí láyé mọ́ tákù ọmọ yín nìkan. Agbára tẹ̀ ń lò yìí díẹ̀díẹ̀ o. Díẹ̀díẹ̀. Èmi ò ní mazana kaf ìzákùnà alàlák. Ọjọ́ tí n bá fọ́ fún yín kọ́lọ̀ mú mi. A bẹ̀rù ṣètánì ọwọ́ yín. Mi ìbẹ̀rù petition yín. Mi ìbẹ̀rù anything tẹ́ bá lè ṣe. Kò dá o. Ẹ rántí àtúbọ̀tán ọjọ́ tákù ẹ̀yin nìkan. Àbọ̀jọ́ tẹ̀ ní sí láyé mọ́ táwọn ọmọ yín máa tá wà láyé. Ẹ filẹ̀ o, ẹ̀rù ọba mi àti dárúkọ yín o, orúkọ yín sàárà ní lẹ́nu mi, kò sí kan tẹ́ ṣe, nǹkankan kò ṣe ẹ̀ ṣe. Àtúbọ̀tán yín ò lè dá pẹ̀lú gbogbo kan tẹ́ ń ṣe. Ẹ wá mọ́ lọ́mọ, ẹ lọ bóyá UK abẹ́ rìn lọ, àbí àmọ́ bí tẹ́ lọ, ẹ wá ní kàn máa fìyà jẹ, ẹ wá tì mọ́ station. Ṣé bẹ́ẹ̀ náà ṣe mú yàn ni? Kí lẹ̀ ń bá kiri gan-an náà? Kí lẹ̀ ń bá kiri? Kó ìbá ka gan-an. Who are you? Ta ni ẹ gan-an? Wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ normal truth ló sọ òótọ́ ló sọ ẹ fẹ́ pa àwọn aláàánú yín ẹ fẹ́ fìjàpá kúnlẹ̀ fún yàn ẹ kéwọn àtúnṣọ. Ọmọ tó àṣírí ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń dárú àrà bẹ́ẹ̀. Ọmọ yẹn ń rí Ọlọ́run fọwọ́ tọkàn ẹ̀ pé ó ti fẹ́ pa aláàánú ẹ̀ ó ti fẹ́ lékun ó ti fẹ́ gbú àṣubú aláàánú ẹ̀ o ó dẹ̀ sọ síta wọ́n invite yín instead of kẹ́ debunk ọ̀rọ̀ yẹn ẹ ní sùúrù fún ẹ wá fọlọ́pàá mú láti ṣe kínní wọ́n rán lẹ́wọ̀n àbí kán pa. Ẹ rántí o àtàkóró wọnú àdó ó lè wọ́ o kò lè gbọ́mọ ẹ̀wọ́ o gbogbo ewúro tẹ́ ń gbó sílẹ̀ wọ̀nyí ọmọ yín ló fẹ́ mú o. Ẹ bẹ̀rù Ọlọ́run o Alhaji ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run ọ̀gá Aláké ẹ bẹ̀rù Ọlọ́run gidigidi o ẹ bẹ̀rù Ọlọ́run o tẹ́ ẹ bá bẹ̀rù Ọlọ́run bí tẹ́ dé bọ́jọ́ orí yín ṣe dé yìí ìbínú Ọlọ́run balẹ̀ ń wá. Mi ìmọ̀ bọ́ ìyẹn rí o I don't know him I don't want to know him. Ọ̀dàlẹ̀ ló ń sin ọ̀dàlẹ̀ ní gbogbo yín but Ọlọ́run ló fọwọ́ tọkàn ẹ̀ kó vomit tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àmọ́ burú tẹ́ ẹ bá ti ṣe adẹ̀dúpẹ́ pé kì í ṣe jò lẹ́rán sí ẹ ní kán lọ pa ẹ wá fọlọ́pàá mọ́ ẹ tún detain ẹ why wọ́n ní kẹ́ debunk ọ̀rọ̀ tó ń sọ ayé kan sọ pé kán fọ̀rọ̀ yẹn lẹ̀ ṣé ìtumọ̀ station tẹ́ mú lọ yẹn ni pé ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ sọ bẹ́ẹ̀ o wà á bẹ́ẹ̀ náà Ọlọ́run ti fẹ́ ṣayé ẹ má wo bẹ̀rẹ̀ má wo parí ẹ má ṣe oògùn má ṣe aburú sáwọn èèyàn tó bá lè mọ̀ tó lè sàsí tó lè tàṣẹ fún má wo bọ̀ mọ́ mọ̀ pé bímọ. mazana kaf ìzákùnà alàlák àní bẹ̀rù ẹ tàbá ti wà lórí òdodo mò ń bọ̀. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. A ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí. Bó bá ṣe máa lọ, láwọn máa mú wá sétí gbọ̀yìn. Ẹ ṣé o, ó dìgbà kan náà.